Ẹ̀yin èèyàn lè káàbọ̀ sí Mashola Gist TV. Bí a ṣe gbọ́ òun, wọ́n ní Queen Naomi wọ́n náà pé kábíyèsí o, wọ́n náà dẹ̀ bínú sí kábíyèsí. Ipe right wo ni kábíyèsí ní tí wọ́n fi máa lọ threaten àwọn family àwọn, wípé nǹkan tí kábíyèsí ṣe yẹn wípé àwọn ò láìkẹ́, wípé kò yẹ kí kábíyèsí ṣe bẹ́ẹ̀, wípé báwo ni kábíyèsí á ṣe lọ sí ilé àwọn tí wọ́n lọ máa pariwo mọ́ ọ́nkọ́ àwọn, ipá wọn máa arrest ọ́nkọ́ àwọn, wípé ṣé ìyàwó kábíyèsí làwọn ni, wípé ṣe bí àwọn ti sọ fún kábíyèsí pé àwọn ò ṣe ilé olórogún, wípé kábíyèsí náà fẹ́ ṣe olórogún, àwọn náà fẹ́ jẹ́ monopoly family, wípé àwọn yọ owó àwọn USA àwọn nítorí pé àwọn ti sọ fún kábíyèsí wípé ọkàn àwọn ò lè ever rọ̀ mọ́ kéèyàn máa fẹ́ ìyàwó jọ, wípé àwọn ò dẹ̀ sọ fún kábíyèsí pé àwọn fẹ́ jẹ́ ìyàwó wọn, àwọn ti sọ fún kábíyèsí pé àwọn ò ṣe mọ́, wípé so right wo ni kábíyèsí ní láti lọ máa threaten àwọn family àwọn, wípé ṣé àwọn family àwọn ni wọ́n gbé Tadé ní káwò lọ ni, wípé ṣe bí àwọn làwọn bí Tadé ní káwò, ibi tó bá dẹ̀ wo àwọn làwọn lè gbé ọmọ àwọn lọ, wípé ṣebí kábíyèsí ló sign fún àwọn wípé anywhere ní káwọn máa gbé ọmọ lọ, nítorí pé àwọn mọ̀ pé àwọn lè fi ọmọ yẹn sí kíá Queen Naomi. Wípé so kí wá ló dé tí kábíyèsí máa lọ threaten uncle àwọn àti màmá àwọn tó máa láwọn máa arrest family àwọn, ṣé ọmọ wọn sọnù ni, ṣé àwọn gbọ́mọ sá lọ ni, wípé ibi tó bá wo àwọn làwọn lè lọ nítorí pé àwọn ń ṣe ìyàwó kábíyèsí. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ allegedly nìyẹn tó ní Queen Naomi sọ. Ẹ̀yin náà mọ̀ wípé nínú gist tá a ṣe previously a sọ fún yín wípé kábíyèsí find out wípé Queen Naomi wọ́n gbé private jet Captain Ọ̀pẹ̀bí lọ sí UK. Wọ́n ní nǹkan tó ń bí kábíyèsí nínú ni wípé kábíyèsí kàn ń fi ọ̀rọ̀ Tadé ní káwò kẹwọ́ ni. Lóòótọ́ Queen Naomi ní right láti sọ fún kábíyèsí ibi tó bá ń lọ, ṣùgbọ́n wọ́n lè settle ọ̀rọ̀ yìí amicably láàrin ara wọn, kì í ṣe pé bóyá nítorí pé wọ́n fẹ́ra wọn mọ́ bí a ṣe gbọ́, ṣùgbọ́n nítorí wípé parent làwọn méjèèjì, àwọn méjèèjì ni wọ́n jọ bí Tadé ní káwò, kì í ṣe àwọn nìkan náà bí Tadé ní káwò. So gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ ní life Tadé ní káwò, bàbá wo Erin ńlá wọ́n gbọ́dọ̀ máa gbọ́ nípa ẹ̀. Ṣùgbọ́n wọ́n ní Queen Naomi sọ fún wọn pé kán má ever threaten àwọn family àwọn mọ́, ìpè tí àwọn ò bá sọ fún kábíyèsí wípé ó nídìí táwọn ò fi sọ fún kábíyèsí pé torí kábíyèsí gbogbo àwọn ìyàwó tó ń kó sínú pálàsì yìí wọ́n ti pọ̀ jù, wípé bàbá wo Erin lòdì fẹ́ gbọ́, àtọ̀tá àtọ̀rẹ́ gbogbo wọn ni wọ́n ń kó pọ̀ sí inú pálàsì wọn, wípé àwọn òde lè jẹ́ kí nǹkan kan wá lọ ṣe ọmọ àwọn, wípé nítorí pé kò sí safety nínú palace, wípé táwọn máa ń sọ pé àwọn ń travel, àwọn ń lọ bí báyìí, àwọn ò fẹ́ kí àwọn ìyàwó yìí kọ́ mọ ìrìn ẹsẹ̀ àwọn rárá, wípé torí àwọn máa sọ nǹkan fún kábíyèsí ní ìsìn gbogbo àwọn ìyàwó wọn náà máa gbọ́, wípé ìtorí ẹ̀ làwọn ò fi ń sọ ọ̀rọ̀ àwọn fún kábíyèsí mọ́. Ẹ̀yin èèyàn lé ọ̀rọ̀ lẹ́gbọ́ yẹn o. Ẹ̀yin náà mọ̀ pé ìgbà tí màmá Queen wa tí wọ́n máa sọ̀rọ̀, wọ́n ní pé gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ nínú palace tí wọ́n bá sọ fún kábíyèsí, wọ́n ní kábíyèsí ò kì í gbégbèsè lórí ẹ̀, wípé ṣe ni kábíyèsí máa ń ṣe bí ìgbà tó jẹ́ pé everything máa wà okay. Ẹ̀yin náà ẹ̀dẹ̀ wo gbogbo ìgbà tí Queen Naomi wà nínú palace, gbogbo bí wọ́n ṣe ń mú aṣọ àti bàtà àti gbogbo àwọn nǹkan wọn, wọ́n ní kábíyèsí ò ṣe nǹkan kan lórí ẹ̀ o, wọ́n ní ṣe ni kábíyèsí dákẹ́ tí wọ́n ń ṣe bí ìgbà tó yẹ pé everything máa wà okay. Ṣùgbọ́n lílọ tí kábíyèsí lọ sí ilé àwọn Queen Naomi, wọ́n ló bí Queen Naomi nínú, wọ́n ní Queen Naomi dẹ́ni láyéláyé àwọn ò ní ever gbarú ẹ̀ mọ̀ pé kí kábíyèsí má ṣerú nǹkan báyẹn fún family àwọn mọ́, pé torí family àwọn kọ́ ni wọ́n gbé Tadé ní káwò travel, àwọn làwọn bí Tadé ní káwò, àwọn dẹ̀ làwọn gbé Tadé ní káwò travel. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn. So wọ́n ní Queen Naomi sọ̀rọ̀ wípé kí kábíyèsí má ever máa lọ threaten family àwọn o, wípé àwọn ni wọ́n fẹ́ di olórogún o, àwọn náà fẹ́ máa fẹ́ ìyàwó jọ sínú palace, wípé àwọn òde lè máa sọ ìrìn ẹsẹ̀ àwọn fún wọn nítorí pé àwọn ìyàwó wọn kò sí ibi tí wọ́n lè sáré dé, wípé so ìtorí ìdí èyí làwọn ò fi sọ fún wọn ibi táwọn ń lọ, wípé torí kò sí nǹkan tí ẹ sọ fún kábíyèsí tó save gbogbo pálàsì wọn ló máa gbọ́, wípé ìtorí ẹ̀ ni àwọn fi
ọ̀rọ̀ yìí pamọ́ fún wọn wípé àní pé kí àwọn àti ọmọ àwọn kan wá travel kí kábíyèsí wa máa pariwo àwọn fún wọn 24 hours àwọn fún wọn ní 1 hour wípé kí kábíyèsí má bá wọn ṣerú nǹkan bá yẹn páwọn làwọn bí ọmọ àwọn ò jí ọmọ lọ́mọ gbé wọ́n ní ibi tó bá wo àwọn làwọn lè gbé ọmọ àwọn lọ wípé so kí kábíyèsí stop láti máa threaten family àwọn tá a bá tún gbọ́ update lórí gist a máa mú wá fún yín orúkọ mi ni Máṣọlá Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí à ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa a dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì ẹ má gbàgbé kẹ́kùn sí wa ní masholagistv@gmail.com tẹ́ bá ní ìpolówó ọjà à ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà ẹ má gbàgbé kẹ́ subscribe kẹ́ dẹ̀ like kẹ́ share kẹ́ comment God bless you all Mashola Gist TV love you all.